kàyéfì ńlá leléyìí o ẹ̀yin èèyàn ẹ wá gbọ́ bí odindi wòlíì ṣe ń pọ̀fọ̀ bó ṣe ń pègèdè tó ń pàyájọ́ àfi bíi babaláwo ẹ súnmọ́ bí ẹ̀yin èèyàn ẹ bá wọn wá nǹkan fìdílé ẹ wá gbọ́ àwọn àṣírí nípa wòlíì Marcus Tibetan tí bàbá Sokoti tú nínú fídíò tó wà níbi tá a jìjọ gbéyẹ̀wò lọ́tẹ̀ yìí eléyìí gan surprise èmi fúnra mi kódà ṣé ká má parọ́ ó jọ mí lójú ẹ̀yin èèyàn torí wọ́n play voice note ti wòlíì Marcus Tibetan ni tí wọ́n pègèdè tán pọ̀fọ̀ fún kan nú àwọn kọ́sítọ́mà wọn. ọ̀rọ̀ tí ìdí tẹ́yọ̀ bá yàtọ̀ sínú jíìsì wọn mú yàn wọn lù yàn tẹ́yọ̀ bá yàtọ̀ sínú aṣọ rẹ̀ wọn lù yàn. nǹkan ń bẹ nínú ayé mẹ́wàá ń ṣẹlẹ̀ Ọlọ́run ó ṣàánú wa ni àti ẹ̀wá mọ àwọn tá a fẹ́ dojúkọ mọ́ àtàfà àti pásítọ̀ wọ́n ti fẹ́ẹ̀ di babaláwo tán nínú ilé ayé ìkan náà tá a wà yìí ó lágbára. tẹ́ ẹ bá gbàgbé ọ̀rọ̀ ilẹ̀ òṣèlè tán díràgì wòlíì Marcus Tibetan sí lórí ayélujára àti fídíò wọn kan tí mo mú wá lórí ètò yìí nìkan bí ọ̀sẹ̀ mélòó kan báyìí sẹ́yìn níbi tán ti ṣàlàyé pé àwọn ò mọ nǹkan kan nípa ọ̀rọ̀ ọ̀lẹ̀ tán díràgà wọn lé lórí social media fáǹfààní àwọn tí ò rí fọ́nrán yẹn tẹ́lẹ̀ òun rèé. hallelujah ó dàbí ọ̀rọ̀ ilẹ̀ tó ń sọ lórí YouTube káàkiri kò sílẹ̀ tó kàn mí ń bẹ̀ wọ́n ò lè mọ́lọ́pàá wá síbi títa ayé máa fi parẹ́ ẹ jẹ́ káwọn tó wò fọ́ gbọ́ yóò wà involve. ó lágbára ó gbẹnu tán ẹ̀yin èèyàn nínú fídíò bàbá Sokoti tó wà níbi tá a máa jìjọ gbéyẹ̀wò ẹ gbọ́ àlàyé tí bàbá Sokoti ṣe lórí ọ̀rọ̀ fọ́nrán yìí ẹ gbọ́ bọ́n ṣe yànnàná àwọn ọ̀rọ̀ tí wòlíì Marcus Tibetan sọ nínú fídíò tán ṣe é tà yìí àti ọ̀rọ̀ voice note wọn níbi tán ti ń pọ̀fọ̀ tán ti ń pègèdè tán ti ń pàyájọ́ fún kan nú àwọn kọ́sítọ́mà wọn ọ̀rọ̀ ń gbẹnu tán ẹ̀yin èèyàn ó kọ sísọ kí n má gbà wá lákòókò púpọ̀ jù fọ́nrán yẹn rèé ẹ̀jẹ̀ àjọgbọ̀. ọmọ ti lágbájá àti lágbájá fẹ́fẹ́ fi ti ṣe pàmpẹ́sẹ̀ mi kí ìjọba ti kéde kó dá mi láre lẹ́yìn ẹjọ́ yẹn kó má lórí kó má nídìí. ṣé máa tún bẹ̀rẹ̀ sà orí tọ́bẹ̀ lọ́wọ́. wọ́n béèrè ẹ̀jẹ̀ lọ́wọ́ ìpín. wọ́n béèrè ẹ̀jẹ̀ lọ́wọ́ ìpín. bẹ́ẹ̀ni ìpín ò lẹ́jẹ̀ àtẹnudọ́gbẹ́ kó bá. ẹ̀wọ̀n rẹ̀ béèrè awẹ́ lọ́wọ́ orógbó. wọ́n béèrè awẹ́ lọ́wọ́ orógbó. aṣòfò ní tẹ́yẹ bá yàgbẹ́ sórí ilé èèyàn wọ́n fọlọ́pàá mú aṣòfò. aṣòfò ní tẹ́yẹ agbé. aṣòfò ní tẹ́yẹ àlòkù. aṣòfò ní tẹ́yẹ àlòkù. ọ̀rọ̀ tí ìdí bá bá ṣòkòtò sọ kò kí ń béèrè lọ́wọ́ ẹ̀. ọ̀rọ̀ tí ìdí bá bá ṣòkòtò sọ kò kí ń béèrè lọ́wọ́ ẹ̀. ìgbé kọ́. ọ̀rọ̀ tí ìdí tẹ́yọ̀ bá yàtọ̀ sínú jíìsì wọn mú yàn wọn lù yàn tẹ́yọ̀ bá yàtọ̀ sínú aṣọ rẹ̀ wọn lù yàn. ọ̀rọ̀ tí ìdí bá bá ṣòkòtò sọ wọn kì í béèrè lọ́wọ́ ẹ̀. wọn kò béèrè lọ́wọ́ ẹ̀. ìdí lábẹ́jà ọlọ́run kì í sọ àwọn ọjọ́ báyìí ni kó parí kọ́dà. ìyádájọ́ kó dá mi láre. ìyádájọ́ dá mi láre. èmi lágbájá ọmọ lágbájá. èmi lágbájá orúkọ mọ́mí ẹ̀. ọ́fíìsà. wọ́n dá mi láre. wọ́n dá mi láre. ìmọ̀ ìgbọ̀n ọjọ́ mọ́. ẹ parí sà báwa tì. má tì mọ́ má gbé dání tì òpin sórí tébù kò tì. má tì mọ́ àyẹ̀wò àwa tì pa. má tọ́jú ẹ̀ síbi kan. lẹ́yìn ìgbà tí ìjọba tó wù ẹ́ wà á tún sọ padà sí wà á tún sábà fi átàrí ọmọbìnrin máa jẹ látòrí kí ó wà bí ara wọn máa dànù. ṣé ìgbà tó bá túbọ̀ ẹ̀ tí wọ́n máa jí ní àbí wọ́n máa fi síbẹ̀ ní títì. àwọn ti ti palẹ̀ ẹ̀kọ́ yìí náà gbogbo ọ̀rọ̀ tí lágbájá bá mi fà ó ti ti palẹ̀ ní oyè my favour ó ti ti kọ́kọ́ rí my favour. gbọ́dọ̀ tí lágbájá bá mi fà ó ti ti palẹ̀ ní my favour. ìgbà favour ọmọ lágbájá àti lágbájá ni kó jàre. ọmọ lágbájá àti lágbájá ni kó jàre. ìwọ orúkọ àti orúkọ mọ́mí ẹ̀ ó ti parí o. Okay sir. Màmá rẹ̀ tó mú ìní rẹ̀ tó bá tó bẹ́ẹ̀ lọ máa pẹ́ lọ́wọ́ èèyàn lọ́jọ́ iwájú ìpàdé kọ́ ẹ̀ wọ́n ti kúrò lòdì. ẹ dákun ṣe rí prophet wòlíì Tibetan prophet olúwo Tibetan ọ̀rọ̀ ẹ̀lẹ́gbọ́n yẹn
bá a ṣe máa repeat ọ̀rọ̀ yẹn nìyẹn. Prophet ẹnu prophet ilẹ̀ tí ń gbọ́ ọ̀fọ̀ yẹn o. Èyí tó wá ṣe tí mo fẹ́ kẹ́ ẹ ṣàkíyèsí ni pé ó lẹ́yìn tí wọ́n bá ti dájọ́ nu ẹnu tán tó bá fẹ́ lò láti gbowó lọ́wọ́ èèyàn kó pe òun ó kọ́ ní ọ̀fọ̀ tí yóò pè sí sẹ́yìn pé ọ̀fọ̀ pé kí wọ́n tú ẹjọ́ ká ó yàtọ̀ sí ọ̀fọ̀ pé kọ́mọ́ lè jà mí níyẹn gbogbo tí n bá béèrè lọ́wọ́ ẹ̀ kó fún mi ṣé yẹn ti dá yín lójú bẹ́yẹn so ó tó wá sọ fún pé tó o bá ti lò bẹ́yẹn tán tẹ́jọ́ yẹn bá ti tán tó bá dijọ́ mi tó bá fẹ́ fi gbowó lọ́wọ́ èèyàn màá kọ́ ẹ bí wọ́n ṣe ń pe ọ̀fọ̀ rẹ̀ for God's sake. For God's sake, àwọn èèyàn kan bóyá tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí Tibetan tàbí tí wọ́n rí tọ́rọ́ kọ́bọ̀ gbà lọ́wọ́ Tibetan ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń sọ yìí kì í wọ̀ wọ́n létí kì í ṣètorí tèmi kí Tibetan má ba ilé ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jẹ́ ni kí Tibetan kó má ba ilé ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jẹ́ òun la ṣe ń sọ eléyìí so that ó máa jẹ́ prevention fún àwọn ẹlòmíì tí wọn ò fi ní wọnú ọ̀fìn ayé Tibetan. Ṣe rí ó ṣe fídíò kan mo fẹ́ kẹ́ ẹ ní sùúrù ẹ dákun ẹ lísìn kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ tí Tibetan sọ nínú fídíò kan tó ń bìlí pé ó ṣe ránṣẹ́ sí mi nìyẹn o. Gbàgbọ́dọ̀ múlẹ̀ wọ́n ní kẹ́ máa bọ̀. Wọ́n ní ẹ máa bọ̀. Ìwé tó fi dájọ́ sí ilẹ̀ hàn ní ẹ̀rí rí. Ẹ̀dẹ̀ náwó sílẹ̀. Àgbàgbé àkùnrin ni. Ṣùgbọ́n wọn lè fi ilé kéèkì rí. Àwọn olórí ẹ̀sìn tó lọ Amẹ́ríkà yìí wọ́n fi lẹ́nu tó fẹ́ wọ́n fi gba ilé tó fẹ́ gbà lọ́wọ́ ilé ti dáwó. Ẹgbẹ́ tí ìlú bá ti dà wọ́n wá àwúrẹ́. Ọ̀rọ̀ ilẹ̀ tó ń sọ lórí YouTube káàkiri. Ẹgbẹ́ náà fọ́kàn ní bẹ̀rẹ̀ ọlọ́gbọ́n náà kàwá sí ìgbà wọn máa ti kàwé. Ṣẹgbọ́n. Ẹgbẹ́ tó wọ́n tó wọ́n gbọ́ gbọ́. Ní ẹ̀rọ ṣẹgbọ́n. lọ́wọ́ ẹ̀rọ. Èyí kan tó bá wọn wà yóò gba commission lọ́wọ́ ní tó tọ̀lẹ̀ lọ́wọ́ ní tó wọlé. Èyí ló fi ẹni tó bá tẹ̀ èyí ló kàn fún tẹ̀. Ṣọ́kọ̀ ìjà ọ̀dà ayé tẹ́ni tó rojú. Ó fi ọ̀rọ̀ ibi kàn mí lórí oníṣèlú ọmọ. Mo jáde kò ní padà nítorí pé olúwa ló ní ká máa kiri. Ẹ má bínú mo rò pé ẹ tún gbọ́ ìyẹn ẹ tún gbọ́ èyí tó sọ yẹn ó ní àwọn báwọn ṣe wà yẹn rere làwọn n tó ń sọ ni pé ìtumọ̀ ẹ̀ ni pé rere làwọn ń ṣe ó rán ẹ̀yin tó ti gbowó tí wọ́n ti gbowó táwọn Tibetan ti àtàrà àwọn tí wọ́n ti gbowó orú yẹn lẹ́yìn wọ̀ lẹ́yìn tí wọ́n ti sọ yín dẹ̀dùn arinlẹ̀ ẹ̀yin ló ń bá rú ẹ má rò pé bóyá ẹlòmíì ló rí fàṣẹ o ẹ̀yin ará diaspora tí Tibetan ti sọ di ẹ̀dùn arinlẹ̀ ló ń sọ yẹn ó wá sọ statement kan ṣe pé ẹjọ́ ìjẹta rẹ ní ká má máa dá ó ní àwọn kan wọ́n bá fi ẹnu kìnnì kan sọ̀rọ̀ òun wọn ò ní jèrè ọmọ àwa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwa ti ń jèrè ọmọ lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní bí ẹ bá lọ àjò wọn ò ní dé ó ní bí ẹ bá rájò wọn ò ní dé ẹ̀yin èèyàn ìfura lóògùn àgbà mo fẹ́ kẹ́ ẹ fura lórí àwọn ọ̀rọ̀ tó sọ ẹ rí i pé ó sọ bí ẹni pé òun nìkan lòun ń ṣe dáadáa ó ń rìfà sí ẹ̀yin ará diaspora pé àwọn pásítọ̀ kan tẹ̀ ń kówó fún ṣẹ́ni tọ́lọ́run bá ti dé sí èèyàn máa ẹni tí bá ti ń ṣàìdá yóò máa contradict ara ẹ̀ ni ẹ dákun pásítọ̀ wo la lè sọ pé gbowó tó ṣe àìdá sí diaspora ju Tibetan lọ. Mo rò pé èèyàn fọkàn bá lọ bí wọ́n ṣe ń mú lẹ́sẹlẹ́sẹ bó ṣe ń yànnà náà ìlẹ́yọ kọ̀ọ̀kan náà kí lálàyé tó wà nídìí ọ̀rọ̀ fọ́nrán yìí àtọ̀rọ̀ tán sọ nípa pé ìyàwó ẹni táwọn jọ ń dráàgì ọ̀rọ̀ lè ṣẹlẹ̀ ó wá kí àwọn nílé àwọn òfẹ́ kọ́kọ́ fẹ́ ṣílẹ̀kùn fún àmọ́ ńgbà tán bẹ́ẹ̀ àwọn padà ṣílẹ̀kùn fún kí lálàyé lórí ẹ̀ ó yá ẹ tún jẹ́ a máa gbọ́ bàbá Sokoti lọ. ṣé wàá rí ṣe kó sọ̀rọ̀ ẹnìkan sìn
wípé ẹni yẹn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni mo sọ last tí ò sọ nǹkan kan lórí ẹ̀ o kò sọ nǹkan kan lórí ọ̀rọ̀ àgádágodo pé lóòótọ́ ni irọ́ náà pamọ́ o mi ìfẹ́ máa tún yẹn lọ torí kí fídíò ẹ̀ mọ́ gùn kò sọ nǹkan kan lórí so many things o impersonality ẹni yẹn ló fẹ́ tarnish ló fi ń sọ gbogbo nǹkan tó ń sọ yẹn nípa ẹ̀ ṣe rí ẹni tó sọ wípé òun sọ fún ìyàwó ẹ̀ wípé òun sọ̀nà fún ìyàwó ẹ̀ lẹ́yìn ẹ̀ nígbà tí ìyàwó ti sọ pé òun ò fẹ́ kí ọkọ òun bá ẹni yẹn sọ̀rọ̀ ìyàwó wá bá ẹ lẹ́yìn ibi tẹ́ ti kọ́kọ́ mọ̀ pé olórí burúkú wòlíì nìyẹn o gbọ́ pọ́kọ ẹ sọ pé òun ò fẹ́ kọ́ wá sọ́dọ̀ ẹ̀ ìyàwó wá lẹ́yìn olórí burúkú ẹ̀ dẹ̀ gbà ọ̀dẹ̀ tún sọ́nà fún nígbà tó jẹ́ pé ọ̀tọ̀ ní tó wà ní máìdí tiẹ̀ tẹ́lẹ̀ ọkọ ló dẹ̀ mọ̀ kì í ṣe ìyàwó tó fẹ́ tó lé wọn ṣe ni àbọ̀ fẹ́ ba lé wọn jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lè ti ba lé wọn jẹ́ bẹ́yẹn. ó wá dojú ẹ̀ pátápátá ó dojú ẹ̀ pátápátá ara ń tàn sọ lélẹ̀ káyé mọ wọ́ṣípù àwọn pásítọ̀ káyé mọ wọ́ṣípù àwọn àfà àṣírí lẹ̀ ń gbọ́ yìí o àṣírí lẹ̀ ń gbọ́ yìí o ó kù bí tá a dojú kọ mọ́ báyìí ẹ jẹ́ aképọ̀ lọ́hùn wá fúnra ara wa káyé mọ wọ́ṣípù wọn mọ́ ṣé ẹ gbọ́ àwọn àṣírí tó ń tú kalẹ̀ nípa odindi wòlíì ṣé ẹ gbọ́ voice note wòlíì àmọ́ ṣé òótọ́ sì lọ́rọ̀ voice note ẹ̀yin èèyàn ṣé òótọ́ ni ṣé kìí ṣe pé wọ́n ti mìmíìkì ohun wòlíì máa kọ síbẹ̀ tán bíi ti Muyideen Àgbàlá Gabriel tòró dà pé ogun mìmíìkì ló pọ̀ ń ta nísìn ṣé kìí ṣe pọ́n ti mìmíìkì ohun wòlíì náà báyìí iye èèyàn tòró gbẹnu tán ó gbẹnu tó kọjá sísọ ẹ jẹ́ lọ ka kọ́mẹ̀ntì kan sí méjì lábẹ́ fídíò yìí ká tẹ̀ gbọ́ nǹkan táwọn èèyàn ń sọ nípa ẹ̀. As baby girl ni ó ní and this is a man that always insulting TB Joshua Adeboye Olukoya Komoyi and Winners Chapel saying they are using powers of darkness. What a shame. Àbí kọ́lọ̀ ó ṣàánú mà ní. Another commenter at Divine Favoured ó ní this is a year of global shame for all false prophets and pastors. God is not a man that he should lie. Okay. At Beatrice Dada Oni Baba, with this your program, you are saving people in the diaspora from this crook. Exactly. I know if he had his way, he would have killed Timileyin by now. Thank you for what you do. Imagine. This is an eye-opening for everybody. Kì í ṣe àwọn tó wà ní diaspora nìkan gan. It is an eye-opening for everybody. Àtàwa Nigerians gan tá wà ní Nigeria tá ń gbé Nigeria. Eye-opening ní fún gbogbo wa láti máa kẹ́kọ̀ọ́ kan àbí méjì wípé these pastors apara wọn ni wọ́n ń dù. Another commenter at Star Daniel Oni Baba Sokoti don spoil market for prophet Betan abi. Oh God, it is well. At Afford Charity Oni Tibetan sì máa ní wọ́n mìmíkì mi ni bíi ti Muyideen. God. Àwọn wèrè pastor, I told you that Baba Adeboye, God will put you to shame as you are trying to dirty him. Pastor Oluwo ọmọ àlè. You can imagine, this is exactly what I said the other time. Wípé ṣé kìí ṣe pé wọ́n mìmíkì voice bàbá wòlíì Tibetan náà ni? Ṣáṣọ́ pé voice bàbá Tibetan ló wà nínú voice note yẹn ṣá. Ó possible ṣe pé wọ́n mìmíkì voice wọn ni o. Bọ́n ṣe mìmíkì voice Muyideen Àgbàlá Gabriel náà. Àbí kí lẹ́ni mo sọ ẹ̀yin èèyàn. Anyway, it is well. Kí ló opinion ti yín lórí ọ̀rọ̀ yìí? Ẹ máa bá mi jù sí comment and ẹ má gbàgbé láti máa bá mi follow DigiNaija online TV lórí ayélujára Facebook. Link tó wà lábẹ́ fídíò yìí máa gbé yín débẹ̀. From there, ẹ tún máa gbádùn àwọn ètò wa lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan bàbá tó ṣe ń gbé wá. Títí dìgbà mi, ire o.